أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adáwọ̀pẹ́ tó pọ̀ gan fún Ọlọ́run atọrọ kí Ọlọ́run àti gẹrẹ fún Muhammad atọrọ kẹgẹ fún gbogbo ànábì Ọlọ́run àwọn ẹni rere àwọn àfáà tó kọ́ wa ń kéwú àwọn òbí tó bí wa tó tọ́ wa rí àti gbogbo ẹni tí ń tìtorí Ọlọ́run fẹ́ ti wá nínú ọkùnrin obìnrin àkí yín lápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run kó bá yín gbé orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa pọ̀ sí lórí yín kó dórí àwọn ọmọ kó dórí gbogbo aya kó dórí gbogbo ntẹ́ ní àti tó ní dédé àkókò àlùbáríkà yìí ní tí mo fẹ́ fi rán ara mi létí Ọlọ́run àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi òun nìkan nínú àwọn àṣìṣe tí gbogbo wa táyì kì í pẹ́ tá a fi máa kó síbẹ̀ àìkí pẹ́ kó síbẹ̀ ní tí sì máa tì wá débẹ̀ òun nìkan nínú àwọn àìsàn tí ń gbénú ọkàn wa tí Islam fẹ́ bájà òun làìsàn ojú kòkòrò àìsàn ojú kòkòrò kárí àdámọ́ wa ní pé ká fẹ́ sí afẹ́kọ́pọ̀ kì í wá pẹ́ tí máa fi bí àìsàn kan tá à ń pè ní ojú kòkòrò tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ojú kòkòrò yẹn wà tí ó bá wá jáde síta aṣọ tí gbé wá síta ọ̀tọ̀ọ̀tọ̀ kì í jọra wọn ojú kòkòrò ló bí olè jíjà Yorùbá ní olè lọ́bọ ọmọ jẹ́ ojú kòkòrò wá bí àwọn ọmọ míì náà tí kì í ṣolè jíjà táwọn náà burú nínú ọmọ tí Islam sì jà lógun wọn ń bẹ tọ́sẹ̀ mọ́ ọ̀la ń bẹ tọ́sẹ̀ mímì náà la nínú ẹ̀ ní ìta ń gbé ẹ̀ ò lé ní Bara ti tọrọ Bara product ojú kòkòrò ni dividend ojú kòkòrò ni ojú kòkòrò ló bí ìkànnù àwọn ọmọ tí ojú kòkòrò bí ni ká máa tọrọ Bara káàkiri necessarily àti unnecessarily kí ni Islam sọ lórí ẹ̀ torí ẹlòmíì ti sọ di nǹkan jẹun yọ kọ́lé láyé Bara lè kọ́ ilẹ̀ tọ́ra Bara ló fi kọ́ kódà níjọ́ tí ó ṣe kó mọ̀ àwọn ọmọ tó bí sáyé náà owó Bara ló fi welcome wọn wá sílé ayé níjọ́ tí ó ṣe ìyàwó gan ó tọrọ Bara ṣèyàwó ni mo send message káàkiri àti voice note mo dájọ́ ìyàwó sọ́nà ẹ̀ràn mi lọ́wọ́ tá ń bí ọ̀ ń ṣẹ́ bí wàlímà wọn pè súnà lásán ni fẹ́ni bá lágbára ẹlòmíì ó lọ hajj on Bara basis náà ló fi lọ hajj ó tọrọ ẹ̀ náà ni gbogbo gbèsè ayé rẹ̀ àtọrọ jẹ ni àtọrọ ṣe ni gbà pé orí tí èsì pé wọ́n fi ṣe ọ́ kí ni Islam sọ ń pa gbèsè ayé rẹ̀ wá wò bóyá ayé rẹ̀ ló ń lò wọ́n bá ń kó lórí rẹ̀ èèyàn dà bóyá ẹ̀kọ́ náwó àbí ọ̀yẹ́kọ́ náwó ọ̀ máa mọ̀ nísìn ká bá ti gbé yẹ̀wò àwọn kan gbé tí wọ́n gbà bẹ́ẹ̀ kódà àwọn kan ó dá wọn lójú ó ṣùọ̀ fún wọn débi pé wọ́n lọ jókòó títì gbogbo èèyàn mọ̀ wọn ló ń Bara níjọ́ tó ní yóò jókòó ń bẹ̀ níjọ́ tí ò ní yóò jókòó ń bẹ̀ ó ti sọ di profession wọn ó jókòó ń bẹ̀ wọ́n gbé e lójú àtàsáwúlù sọ̀rí ìhùnù abẹnitọ́ lanu tó béèrè pé ẹjọ́ ẹ fún mi ràn mí lọ́wọ́ kí ló fẹ́ fowó ṣe kò jẹ́ kò tiẹ̀ ṣe kókó tó bá sì rí kó wọn ní pọ́ìntì níjọ́ mi yọ padà tún mú rọ́mọ́ ọ̀rẹ́ ìyá òun ọ̀rẹ́ ìyàwó òun ọ̀rẹ́ bàbá òun ọ̀rẹ́ ọmọ òun àbí kó tú àwọn ọmọ kéékèèké tán ṣẹ̀ṣẹ̀ délé ayé kó mọ̀ kó wọn tọrọ Bara ẹ tàbejì lọ́rẹ́ ẹ tẹ̀jẹ́ ẹ sì jìrẹ́ láàánú. Tasawul mọ̀kànnà wà àwọn tán tọrọ Bara tí Bara àwọn kò direct ó lè lóhun ṣiṣẹ́ kan nínú ódọ̀pọ̀ òun bá nínú gíláàsì ẹ ti mọ̀ pé tí ń fẹ́ ní kẹ́ bọ̀n lówó àbúkàn kí àdúrà mọ́lẹ̀ unnecessarily àdúrà àwọn ò sì tán bọ̀rọ̀ tẹ bá sì kúrò wájú rẹ̀ lógìgì tẹ ṣe ámì yóò feel offended ṣáájá sípò àdúrà kan ló intend o ìntì mọ́ tẹ̀yìn àdúrà bọ́ ni ó intend Ìlọrin wọn ni ọmọdé ó pàdé ọmọdé ayé ni àsàlátù fún ànábì wọn ìparí okundun madiu ń ṣe madiu àníyàn madiu kò sí nǹkan kan tí mẹ́mbẹ̀ tó tayọ kẹ́lí tọwọ́ bá kò kẹ́lí fi nǹkan kan lè lọ́wọ́ wọn já líláyà ọ̀hún já bí máa sọ bí wọ́n á ń sira aláṣẹ́fúnkì àní àbí mùtáhà wàhálà nígbà tó bá délẹ̀ ní wọ́n náà bá ní sọ́ọ̀lì àlà Muhammad ó madiu àtúmọ̀dá ìpàdé ara wọn nù àsàlátù fún ànábì lẹ́yìn túká Bara ti tọrọ náà ni ọgbàṣọ mi wọ̀ tí kíyàn fọkàn sí pé àpò àwọn èèyàn ní ìfìjẹun Islam ò fẹ́ kó gbójú lápò alápò kó gbójúlé ẹ́fọ́tì ẹlòmíì ó fẹ́ kí wọn náà lè ṣègbìyànjú lápò ara rẹ̀ kí ló dé tó lè ṣègbìyànjú kí ló tó sọ̀rọ̀ ẹ̀ di handicap tó sì lọ́wọ́ méjèèjì tó lẹ́sẹ̀ méjèèjì tó lè gbìyànjú ó ti hàn ara rẹ̀ ó ṣàwọn iṣẹ́ kan léwọ̀ fúnra rẹ̀ pé èmi lèmi ò mọ̀ gbàrú èyí tí ń fi gbàrú ọ̀wá ń tọrọ Bara ọ̀wá ń send voice note káàkiri lérí WhatsApp ó rò pé òun ní ìgbésí ayé ọmọlúàbí aláwọn kan ṣiṣẹ́ òun fojú wò wọn bígbà kó wọn ọmọ ń tán ṣe
ó bá sì jí láàárọ̀ ó kọ́kọ́ wo WhatsApp rẹ̀ lọ ta ló ti tọrọ owó lọ́wọ́ rẹ̀ gbẹ̀yìn o àwọn tó ti tọrọ owó ti pẹ́ lọ́wọ́ wọn ó ṣẹ̀ṣẹ̀ tún pé jẹ́ tún gbé súnmọ́ ó dà kó ti ń lọ bí oṣù 6 tí mo tọrọ lọ́wọ́ rẹ̀ gbẹ̀yìn ó wá ń rotate ẹ̀ ó ti ní roster fún bó ti ń sẹ́ndì gbogbo àwọn mẹ́sẹ̀gì àwọn àdúrà kàbìtì tẹ́ni sọ́ọ̀sì àdúrà fún náà àyà rẹ̀ ọjà pé ẹ̀jẹ̀ abéèrè àká nọ́mbà rẹ̀ ká sẹ́ndì tí ń fẹ́ fún àdúrà yìí lágbára pọ̀ kí ni Islam sọ ń pa ìgbésí ayé rẹ̀ àbí àtàsáwùlù mọ́ọ̀sì mi àwọn bára seasonal bára periodic bára àwọn bára tí mo bọ́dún dé àdúrà rẹ̀ bó ti dàgbà tó òun béèrè nǹkan ọdún dì sí nǹkan ọdún mi ó wà sọ sábẹ́ à ń yọ̀ síra wa lọ́rùn ni kò sí ti ń jẹ́ ń pa à ń yọ̀ síra wa lọ́rùn èèwọ̀ ni bára tó bá ti wá unnecessarily ń kàńtà nàbì sallallahu alayhi wa sallam tèmi rẹ̀ ń tẹ̀lé tá a gbà fún lójíṣẹ́ Ọlọ́run ń tọ́sọ lórí ẹ̀ ń kà sí ọ létí nísìn nǹkan àwẹ̀ wọ̀ọ̀kan yìí náà ló gba nǹkan àwẹ̀ ọgbà nǹkan ọdún léyà àtọdún àwẹ̀ ó tún ní nǹkan birthday bó o ṣe ṣàádà nǹkan ṣàádà bó o ṣe kómọ nǹkan kómọ bó o ṣe ìyàwó mò ń retí nǹkan ìyàwó bó o ra mọ́tò ń retí nǹkan mọ́tò gbogbo nǹkan ló ní nǹkan kinní kan gbogbo oṣù ló ti wá ní nǹkan tiẹ̀ ó padà wá já sí pé àwọn nǹkan wọn náà ló fi ń ṣayé rẹ̀ abẹ́ni tá a tiẹ̀ jẹ́ ń pa àwọn ọmọ kéékèèké tá a subject sí bára láti kékeré ọ̀wá àwọn náà ni o múra fáwọn ọmọ bákan ní wọ́n máa lọ tọrọ owó ọmọ ìbejì àwọn ọmọ tó dùn rí bẹ́ẹ̀ lọ tí ara ayé ń ṣe láti máa fi jẹ láti máa fi mu sábẹ́ ànábì pàtàkì kan wọ́n ń pè ní Qubaysa ibn al-Mukhariq òun ló wá bá ànábì sallallahu alayhi wa sallam ó ní tahamaltu hamalatan mo la gbèsè tí èsì tèmi lásìkò ànábì mo la àbọ̀rà mi lọ́rùn nítorí pé ní hamala nínú Islam ni pé ẹnìkan lọ jẹ́jẹ́ ara ẹ̀ ó jẹ gbèsè bóyá kọlu ọmọ ẹlẹ́yìn wọ́n dì í mú wọ́n kó gbàtí fún ló ní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àánú rẹ̀ sí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èló ń gbèsè tó jẹ wọ́n lè yé báyìí ni ẹ mọ̀ wọ̀rí ẹ fílẹ̀ kọ́ máa lọ ń sàn ọkọ̀ lu ọmọ kan tó gbé oko epo dání odò òróró nù àbó tiẹ̀ jẹ́ gbèsè ìjọ tó dá fún wọn ti pé kò rí isan wọn kó lùlù fún wọn bẹ̀rẹ̀ sí ni mo dẹ́jú ti mbẹ́ àbí wọ́n ń sọ̀rọ̀ sí tahamaltahu ló wá gbé kọ́ra rẹ lọ́rùn pé èmi ní ìsàn ẹ mọ̀ wọ̀rí ẹ má dáa láàmú mọ́ èmi ní kẹ́ wá bì nítorí pé ní hamala nù. arákùnrin kan tó dáràn àbó jẹ gbèsè àbó ṣàtìyẹ gbogbo tó mú financial loss dání tó fi yẹ kó sanwó ó wá gbé bùkátà rẹ̀ lera rẹ̀ lọ́rùn láǹpẹ ní hamala Qubaysa wá ní àbí Qabisa wá ní lásìkò anabi sallallahu alayhi wa sallam òun larú rẹ̀ bọ́ra àwọn lọ́rùn ó wá yẹ kó wọ́n sanwó lòun wá lọ bá anabi sallallahu alayhi wa sallam as'aluhu fiha òun wá ń tọrọ owó lọ́wọ́ anabi pé ṣó sì lè ràn wọ́n lọ́wọ́ àti san gbèsè tóun là bọ́ra àwọn lọ́rùn yìí faqala anabi bá ń sọ pé akim hatta ta'tiyana sadaqa lọ́ra díẹ̀ kó wà pẹ̀lú wa títí tí owó sàárò fi dé bá wa fana'mura laka biha àyọ̀ǹda díẹ̀ fún ọ ń bẹ̀ á ní wọ́n fún ọ nínú owó sàárà tàbá tìrì owó sàárà tọ́lọ̀ fi san gbèsè tó labọ́ra rẹ lọ́rùn. anabi ní thumma qala anabi wa ní ya Qabisa mo pè wọ́ Qabisa innal mas'alata la tahillu àbí la tahillu illa li ahadi thalathatin ká tọrọ bára èèyàn mẹ́ta péré lọ́tọ́ fún kò tọ́ fún yẹn kankan mọ́ ọ wà wára rẹ nísìn sínú mẹ́ta tá anabi sallallahu alayhi wa sallam fẹ́ dákọ̀ fún wa yìí tó bá gbójọ́ tó bá ti fẹ́ tọrọ owó tó bá ti fẹ́ ṣe ní mẹ́sẹ̀jì bó ti máa ṣe lọ́wọ́ àárọ̀ lọ́wọ́ òru yẹn pé ẹni tó fẹ́ sẹ́ndì ẹ̀ sí ń jí báyìí ní kọ́kọ́kọ́ ká bó ti máa ṣe yẹn ó ti understand tó bá ti fẹ́ ṣe rántí àdìsí yìí pé èèyàn mẹ́ta la gbà láyè kó ṣe gbójọ́ tó bá ti ríra ẹ fìtì sínú àdìsí yìí pé ò fìtì nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ̀ yí pé oúnjẹ ìbínú Ọlọ́run ló fẹ́ jẹ mọ̀ yí pé oúnjẹ ìpè ńlọ fẹ́ jẹ ntí ọ̀tọ̀ fún ọ nínú ṣẹ̀rí Ọlọ́run ńlọ fẹ́ fi sínú kan rẹ̀ ẹlòmíì ń sá fún haramu rìbá ń sá fún haramu jìbìtì ń sá fún haramu tọ́pọ̀ bẹ̀tírú àwọn haramu báyìí kò ní ká sí bọ̀rọ̀ nǹkan haramu wa ní bá yọ síra wa lọ́rùn ni jà wára rẹ sínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ǹjẹ́ ni tó dájọ́ ṣàádà sọ́nà ọmọ mi ó ṣe ṣàádà tó wá má sọ tán ní kọ́ wá má sọ tó wá rú wá sọ mú njó lè ti torí ẹ̀ tọrọ bára ń pé ẹ̀dákun ẹ̀bò mi láṣìírí wọ́n ní torí kíni ó ní torí pé ọmọ ọ̀rẹ́ rẹ̀ kan fẹ́ ṣe ṣàádà àbọ̀rẹ́ rẹ̀ kan ẹbí rẹ̀ kan fẹ́ ṣe ìnáwó kan wọ́n sì má sọ ìwọ òsèré owó má sọ ǹjẹ́ ń bẹ́ nínú tó lè ti torí ẹ̀ tọrọ bára nínú Islam pé ọ̀fẹ́ tọrọ owó nítorí ẹ̀ ǹjọ́tọ́
àbí ǹjọ́ tọ́ ọ fẹ́ ṣèkómọ lọ́wọ́ mẹ́sẹ̀gì yẹn pé kọ́ dákun ǹjọ́ tí wọ́n ń tán jẹ́ níyàwó rẹ̀ bímọ dúdú ń tọ́ka mọ́ lọ́wọ́ 30,000 naira obìnrin pé sóká ẹran wọn ní ọ̀kẹ́ran bó sì ká kọ̀ọ̀ká jẹran lọ ẹnì kankan bí ọ̀nṣẹ́ kankan mọ́ tọ́ta yìí lé yẹn kódà 30,000 ọ̀hún tó bá fìlì pé a kò sí sówó míì tí ó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ lẹ́yìn eléyìí mọ́ ìkómọ òsè náà dẹ́nu ṣẹ̀rí aṣọ dọ́bẹ̀ tí nǹkan mi bá ń bẹ tó bá ń wá ń bẹ tó tayọ ládá lókù òun ni kò jẹ́wọ́ tó bá jẹ́ sìn lọ́fẹ́ ṣe níbi ìkómọ o kì í ṣe dandan ọmọ tí wọn bá sì pẹran rẹ̀ kò affect ìgbésí ayé rẹ̀ súnà ní ká pa ẹran fọmọ tá a bá bí ẹni agbára rẹ̀ bá ká ní kó dán wò kódà ẹni agbára rẹ̀ ká tí ó bá dán wò kò lẹ́sẹ̀ ká tó wá pẹ́ ni tí agbára rẹ̀ tó wá ká hajj lílọ mínísítà tán àìlè ìṣẹ̀bí lánàá lọ́run lóhun ké sí ẹni tọ́lọ́run lóhun retí Mẹ́kà ẹni tágbára rẹ̀ bá ká ní ó nídìí àti jẹ gbèsè àbí kọ́ máa wá lọ bẹ̀bẹ̀ kọ́ máa máa ṣe bára nítorí nǹkan fẹ́ lọ hajj èmi dé anabi sallallahu alayhi wa sallam ó ní nǹkan èèyàn mẹ́ta ló láǹfààní àti tọrọ bára nínú islam rajulun tahammala hamalatan irú kùbẹ́sọ̀ irú yìí tó ṣẹlẹ̀ sí kàbísọ̀ yìí sọ́rí sàbí anabi tí ń jẹ́ kàbísọ̀ yìí irú yìí tó ṣẹlẹ̀ sí ọ tó lọ la gbèsè kójú ọmọ bá ti ẹni tó jẹ gbèsè tó làbọ̀ra rẹ lọ́rùn anabi ní fahallat lahul mas'ala ọtọ́ fún kó náà rú tẹ bá sálámà tán mọ́sálásí pé jẹ́mọ́ kẹ́ tó tú kẹ́ dákun wọ́n fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ọmọ ìyá wa kan jẹ gbèsè wọ́n ti kó lùlù fún wọ́n ti ní kó wá ṣe kinní kan wọ́n ti fẹ́ talímọ́ lérí ni mo wá ní pé kójú ọmọ tì wọ́n dà wọ́n fẹ́ faṣọ ya mọ́ la mo ní kójú ọmọ tì wọ́n fẹ́ láńlọ́ọ̀dù fẹ́ lé jáde lé mo ní kójú ọmọ tì wọ́n fẹ́ lé àwọn ọmọ rẹ̀ níléèwé mo ní kójú ọmọ tì wọ́n ni mo fi ní èmi ní kí wọ́n wá bí owó ọ̀hún ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ kájọ san kò bá lówó lọ́wọ́ òun gangan tó gbèsè nìbọ rẹ̀ lọ́rùn kò bá lówó lọ́wọ́ nínú ṣẹ̀ríà ọ̀tọ̀ fún kó tún tọrọ àmọ́ o anabi ní hatta yusibaha thumma yumsiki títí tó fi rí bí san gbèsè tí ọba tó làbọ́ra rẹ̀ lọ́rùn tó bẹ́ẹ̀ lè san tán kò tọ́ fún ọ kí o tún tọrọ kankan mọ́ hatta yusibaha thumma yumsiki tó bá ti san tán àǹfààní ta fún ọ láti lè tọrọ owó ó ti tán wa rajulun asabatuhu ja'iha ẹnì kejì tó tún láǹfààní àti tọrọ owó nínú Islam rajulun arákùnrin kan asabatuhu ja'ihatun ìṣẹ̀lẹ̀ kan tí mọ́ bá ń ta níjẹ́ tí yẹn lérò tó sì kọjá agbára kìí ṣe ń pọ́ máa dámọ̀ kan lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ ògìgì tí mọ́ dání láàmú wọn náà pè ń já ìhà bí ìyẹn ní bísínẹ́sì ọjà rẹ̀ wọ́n ń kó bọ̀ láti China gbogbo kéèjẹ ṣíìpù tí ń gbọ́jàbọ̀dẹ́ tẹ̀rì sínú odò àbí gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ síìzì ọjà rẹ̀ bí wọ́n ti ní ọlọ́ wáwé kan wá immigration ní gbogbo tọ́kì tí ń kó bọ̀ wá ó bàjẹ́ sínú kọ̀ńténà ó padà sẹ́sẹ̀ àárọ̀ ó bá back to square one abẹ́ni tí ń kó kinní kan bọ̀ wá ìrẹsì látọ̀nà kútọ́nù wọn ní gọ́ọ̀mẹ̀ntì wà láòkún okó ẹrù kankan wọlé mọ́ gbogbo irú àwọn lọ́ọ̀sì bẹ́ẹ̀ já ìhà ní àmọ́ pé àbí kò dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn jàǹdùkú kan ni wọ́n wá já ṣọ́ọ̀pù rẹ̀ wọ́n kó gbogbo ẹrù lọ débi pé kò ní nǹkan kan mọ́ irú ẹni tírú ẹ̀ bá ṣe fahallat lahul mas'ala ọ̀tọ̀ fún kí ó kó sọ́wọ́ àwọn jìbìtì wọ́n gbá wọn lù jìbìtì ó tọ́ fún kó tọrọ owó nínú Islam hatta yusiba qawaman min aishin ìyẹn náà tún ní qualification o Ànábì ní títí tí ó fi rí dèdè kan tó jẹ tó mu tó ṣayé tó bá ti rí basic need rẹ kò tún tọ́ fún ọ kó tún tọrọ owó mọ́ ọ gbọ́dọ̀ ń opportunity ní kíní yẹn wá dúró owó tán dájọ́ fún mi mọ́sálásí tí mo lọ́njọ́ ni o tún wá mú fún central mosque mi o tún lọ́nà bẹ̀ o gbé the same story fún wọn wọ́n dáwó fún ọ o tún lọ central mosque o wá ń rotate ẹ̀ káàkiri ìtàn kan panilẹ́rìn ń bára kan tán ló ti di professional nídìí bára ọwọ́ mọ́sálásí kan nílẹ̀ Lárúbáwá ọwọ́ mọ́sálásí kan tọrọ owó wọn dáwùjọ fún yóò tún lọ mọ́sálásí míì yóò tún padà wá tó bá tún rotate ẹ̀ yóò tún padà wá sí mọ́sálásí kìíní àkọ́kọ́jọ́ yóò tún gbé story fún wọn débi tí mọ́mú mọ́sálásí yẹn ti ha story yẹn pé gbódòdó anímọ̀ rẹ̀ mọ́mọ́ rẹ̀ yóò lò rẹ̀ mọ́mọ́ òun ni o ń bẹ lọ́sítù yóò mú certificate kan dání báyìí wọ́n sára mọ̀ tán náà ni ó announce yóò sì lọ jókòó lẹ́nu ọ̀nà wọn máa dáwó fún ìjọ kan ló dé bí ṣe máa wí ó ti há ọ̀rọ̀ yẹn tẹ̀léra wọn bí ṣe máa wí yẹn ni mọ́mú bá ń bá wí tẹ̀lé lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ àwa rí i pé iṣẹ́ òun ti já níbí bàbá sọ fún mọ́mú pé ìmáàmù òun ọ̀wá lè ní láti wá sọ ipe káwọn èèyàn dáwó fún mọ̀mọ́ òun mọ̀mọ́ tọ́rẹ̀ lọ́jọ́ sí òun fẹ́ sọ fáwọn èèyàn pé wọ́n ṣe òun contribution ọjọ́ sí mọ̀mọ́ ti lálàáfíà lòun bá wà gbà tó rí pé iṣẹ́ ti fẹ́ já mbẹ̀ àwọn èèyàn ti sọ báárà nítorí owó tó dùn ní owó tí ò ní cost
o lè tọrọ wọn lè raise fund fún kan raise 1 million o wa 1 million tó bá ní kó sisi ogun kó tó lè rí kó jọ ó léye wàhálà tó ṣe lọ wá fẹ́ kan jókòó tì lórí pé source of income tó lálùbáríkà ni Ànábì sallallahu alaihi wasallam fẹ́ jẹ́ ọmọ yìí pé oúnjẹ bínú Ọlọ́run ọba ló ń jẹ kì í ṣe oúnjẹ rí tó bá fi tọ́mọ ó ṣeéṣe kí ó lapa lára àwọn ọmọ kankan mọ́ lálùbáríkà torí owó tó fi tọ́ wọn náà wàgùzí abil harami ni owó haramu tí ò lálùbáríkà ni kì í ṣe nǹkan rí má rí bí opportunity nǹkan ní nǹkan tó ní nǹkan ní ọmọ ẹ̀jẹ̀ kò lè jẹ́ tiẹ̀ láéláé bẹ́ẹ̀ lọ́wọ́n ọba tó ṣe tiẹ̀ fún kó ṣe tiẹ̀ náà fún ọ má gbójúlé azìkì alázìkì má gbójúlé ọ̀rọ̀ ọlọ́rọ̀ Ànábì ní ẹni tọ́tọ́ fún sallallahu alaihi wasallam láti tọrọ owó sì kejì rí ẹlẹ́ẹ̀kejì ládé wọn lẹni tí gbogbo dúkìá rẹ̀ ìparun kọlù bóyá ń ṣe bísínẹ́sì ilé wọn gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ kò ní nǹkan kan mọ́ hatta yusiba qawaman min aishin títí tí ó fi rí tí ó ṣe jẹ tí ó ṣe mu tí ó ṣe satisfy basic necessity pé láṣọ lọ́rùn kò jù bẹ́ẹ̀ lọ. wa rajulun ẹnì kẹta tó bá ti sinbi ẹlẹ́kẹta yìí ẹ̀kíní kejì ẹlẹ́kẹta yìí ọmọ ìyá lọ dẹ́kun dodo bára tó bá tún tọrọ láyé lọ dẹ́kun ẹ̀ kò sínú nǹkan rẹ̀ sóòtù l'Ànábì fi parí àdìsí pé èyí tó bá ti yẹ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta rí ó ní sọ́họ̀tàn oúnjẹ àràmù ni yakuluha sahibuha tí gbogbo ẹni tó bá lóun ń jẹ àràmù ló ń jẹ àdìsí tó dẹ̀ lálàáfíà ni mọ́ Muslim ló gbà wá. ẹlẹ́ẹ̀kẹta ni pé rajulun ẹnìkan tó yẹ sí pé asabathu faqatun àìríjẹrímu kọlù fákọ̀ ní pé kí gbogbo lẹ́gbẹ̀ẹ́ mọ́tàrábà àìrí nǹkan tó jẹ́ ojí láàárọ̀ kò sí tẹ́lẹ̀ ńlẹ̀ hatta yaqula thalathatun téèyàn bíi mẹ́ta fi jẹ́rìí sí wípé min dhawil hijja nínú àwọn ńlá káyè yẹn min qawmi yìí nínú àwọn èèyàn tán máa dáadáa tí laqad asabat fulanan ja'iha àbí laqad asabat fulanan faqatun ń pe fákọ̀ àìrí jẹ́rímu ń dààmú lágbájá kọjọ́ bẹ́ẹ̀ tí ń sanra yẹn kò sówó lọ́wọ́ ẹ̀ tẹ́ bá lè ṣàánú ẹ̀ Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ hallat lahul mas'ala ó fẹ́ sanwó léèwé kò rówó san ó fẹ́ jẹun kò rówó jẹ student ni àbótí ẹjọ́dọ̀ wọn wá wọ̀sùn káàkiri kò rí létí ó gbé Ànábì sallallahu alaihi wasallam hallat lahul mas'ala aláàlì rẹ̀ ní kó tọrọ hatta yusiba qawaman min aishin ìyẹn náà tó bá ti tọrọ tó bá ti rẹ́ ní dáwọ́jọ fún ọkọ̀ owó school fee rèé owó tó fi jẹun ní basic one tó reasonable one tó bá ti pé mọ́ wò pé kíní ìdùn kó continue kò sáàyè fún ọ láti tẹ̀síwájú mọ́ Ànábì ní fama siwahunna èyí tó bá ti yẹ lẹ́yìn gbogbo wọn yìí tá a dákọ mẹ́tẹ̀ẹ̀ta yìí minal mas'ala nínú báárà sọ́ọ̀tún owó jẹkújẹ haramu ni yakuluha sahibuha kódà nínú hadithi mi Ànábì náà ni tí ń bá ń jẹrú ẹ̀ tó bá dijọ́ alkiyama naktatun fi wajhika yawm alkiyama àmì dúdú kan ni tí wọ́n fi sí ọ lójú tó bá dijọ́ alkiyama yawma tabyaddu wujuh níjọ́ táwọn ojú kan dúdú wọ́n ti mọ̀ pé àwọn eléyìí wọ́n fayé jẹjẹkújẹ ni Ọlọ́run fi wá sínú wọn so kì í sọ̀rọ̀ àwàdà kì í dẹ̀ sọ̀rọ̀ eré kanu àwọn sàábì Ànábì ó wá bá Ànábì sallallahu alaihi wasallam Ansari ni Anas ọmọ Malik ló gba àdìsí rẹ̀ wá wọ́n ní ó wá tọrọ owó lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé jíjẹ mímu ọ̀rọ̀ òun lọ́rùn ká Ànábì ó ṣàánú wọn Ànábì ní kí ló sí ọ àwọn òyì jẹ náà ni kí ló ní ńlé l'Ànábì bí Ànábì kí ló ní ńlé láti lè tẹ́sítì ẹ̀ èwo ló fìtì sí nínú kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta yìí Ànábì ní kí ló ní ńlé ó ní lẹ́yìn àgé kan tó jáde olówó ńlá báyìí àgé ìmúmú yìí àti aṣọ kan táwọn ọmọ ń tẹ́lẹ̀ aṣọ yẹn náà lówó lérí àti kan táwọn ọmọ dà sí rí bẹ́ẹ̀dì táwọn ọmọ fi tẹ́ bẹ́ẹ̀dì ó ní lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn ò rò pé nǹkan kan tó ní láárí kan bẹ́ẹ̀ ń lé wọn Ànábì ní lọ kó mẹ́tẹ̀ẹ̀ta wa ó sì kó dé wà nù mọ́ṣáláṣí Ànábì sálàmù wá bá lù nígbàjọ pé ta ni ó ra àwọn kìíní mẹ́tẹ̀ẹ̀ta yìí o àwọn sábà tán bẹ́ẹ̀ ìkànnì òun ra lówó díríàmù kan Ànábì ló kéré ìjà ní tó fẹ́ fi kún auction Ànábì auction gbogbo tó nínú mọ́ṣáláṣí alẹ́ nìkan tó dìde náà sahaba ó ní èmi rẹ́dì láti rà ní díríàmù méjì Ànábì sálàmù wá tà fún díríàmù méjì ní ṣojú arákùnrin tó ní gbogbo dúkìá wọn Ànábì wá kó díríàmù méjèèjì rẹ̀ lé lọ́wọ́ Ànábì ní ṣọ́ra lákọ̀ọ́kọ́ díríàmù yìí mú lọlé fún ìyàwó rẹ̀ kẹfì ra ń jẹ sílé ṣọ́rẹ́lẹ̀ kejì yìí lọ́ọ́ fi ra àkí wá kó mú wá ọwọ́ máa kí ọ̀hún dé Ànábì ní sórí gbú ọkàn máa lọ ṣẹ́gi ń bẹ̀ igi tó bá ṣẹ́ lọ́ọ́ tà nínú ọjà má padà wá tọrọ owó fún 15 days ìfẹ́ gbọ́ pò ń tọrọ owó mọ́ ọwọ́ aṣẹ́gi nígbà tí ó ṣẹ́gi nígbó tí ó tà Ọlọ́run fa àlùbáríkà sówó náà 1 díríàmù ọjọ́ sí ó padà di 10 díríàmù ìpadà ń pọ̀ ìpadà ń dẹ ńláńlá bí yẹn ṣe máa ṣàyé nu ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tọrọ owó ní capacity o owó kì í sèmi ní máa wá ṣàárù sèmi ní máa lọ ṣiṣẹ́ agbára
nítorí ẹ̀ ní fi ń ṣe mẹ́sẹ̀jì tí ń ṣe káàkiri wọn already láti ta ọmọlúwàbí rẹ̀ ju kó ta oògùn lọ ọmọlúwàbí rẹ̀ cheap lọ́dọ̀ rẹ̀ ju kó ta oògùn lọ Islam fẹ́ alọ́mọlúwàbí ó sì fẹ́ ká láyọ̀ ọkàn gbogbo ẹni tí ìgbà ká àwọn kan mọ́ ìgbà lọ́ka àwọn kan mọ́ jíjẹ mímu nínú kàtígórì mẹ́ta yìí wọ́n bọ́ sí jíjẹ mímu ló dá láàmú òun náà rẹ́dì kò rò pé òun lè ṣe àmọ́ nígbà tí ò rí jẹ tí ò rí mu lójú ó lè ṣe bẹ́ẹ̀ ìdájọ́ wọn yàtọ̀ wọ́n ti kó sínú mẹ́ta tá a dákọ̀ yìí rajulun asabatu faqatun nù àmọ́ nígbà tí orí jẹ orí mu lọ àwọn ọ̀fẹ́ pààrọ̀ fóònù tó ń lò nígbà náà kò ṣe mẹ́sẹ̀jì sẹ́nìkan pé kó bùn ọ́ lówó mo fẹ́ pààrọ̀ mọ́tò tó ń lò ó ti pẹ́ ń di rẹ jù kò ṣe mẹ́sẹ̀jì sí yẹn kò sínú qawaman min aishin kò sínú tó gbéṣẹ̀ míró ọ̀fẹ́ ṣe fáàrí nù ọ̀fẹ́ live luxury life ló ń dúkó níhùn irú bẹ́ẹ̀ àkìtọ̀rọ̀ owó nítorí ẹ̀ o àìtọ̀rọ̀ owó nítorí nípa adájọ́ kó máa sọ́nà kò sẹ́ni tó bí ọ̀ ń ṣe wọn náà owó tó fẹ́ tọrọ fẹ́ fi fún àwọn ẹlòmíì jẹ ni kì í ṣe wọ́n gan ló tún jẹ́ beneficiary owó tó tọrọ ọ̀ ń tọrọ owó nítorí kó lè fi dáná fáwọn kan ọ̀ ń kọjá yìí ara ó fẹ́ pera rẹ ní tòótónù Islam ọ̀faramọ́ ló fi di gbogbo ọ̀nà yìí kọ̀ wá àìsàn gbogbo ayé ni kò sí lùtà dé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan tẹ́ẹ̀ ní báwọn tán tọrọ owó káàkiri bẹ́ẹ̀ tí wọ́n máa fi ọgbọ́n kan sọ́nà kejì tọrọ owó lọ́wọ́ yín kódà ó lè gun mọ́tò ó gbé mọ́tò wá yóò sì páàkì ẹ̀ sí yín lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin ó wò pé ẹni tó ní mọ́tò ẹni àpọ́nlé lẹ́nu yìí kì í ṣe ẹni tó yẹ kẹ́ ẹ kódà ẹ̀ nífẹ̀ẹ́ fi owó kékeré lọ ntọ́fẹ́ náà nù àwọn èèyàn wá láti Saudi wọn ó drive wá yóò gbé mọ́tò wá sí UAE yóò wá dé UAE yóò máa rìn òrùrù òpópónà Abu Dhabi tí wọ́n kúkú ti ṣe é léwọ̀ kẹ́nìkan ó jòkó kó lóhun tọrọ bára nílẹ̀ yìí yóò wá máa ta wọ́n bá ṣe tán lábù Dhabi yóò lọ Dubai yóò lọ Charger yóò lọ sí Rasul Khaimah yóò lọ sí yóò tún lọ sí Kowen yóò káàkiri bẹ́ẹ̀ yóò palẹ̀ mọ́ gbogbo ọrọ̀ ajé Abu Dhabi ń padà sí Saudi nù àbí kó wá láti Bahrain bẹ́ẹ̀ kí ni ó máa fi tọrọ yóò gbé mọ́tò wá yóò sì páàkì sí i lẹ́gbẹ̀ẹ́ òun wá láti Saudi ni òun wá sọlídé ń bì ni wọ́n ti já pọ́ọ̀sì gbà mọ́ òun lọ́wọ́ kò sówó lọ́wọ́ òun kódà ó lè gbé ìyàwó rẹ̀ lẹ́hà wàláhì ó lè gbé sínú mọ́tò ó ti ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ rí ni o àtàwọn ọmọ tí ó kó wọn sínú mọ́tò àwọn kéékèèké ó gba ìtìjú lójú àwọn ọmọ láti kékeré ẹ dákun kí ló kù mọ́nú ìgbésí ayé yẹn tí yàn bá ní ìtìjú mọ́ Ànábì ní idha lam tastahi fasna ma shita tó o bá ti ní ìtìjú ò ní nǹkan kan mọ́ kò sí nǹkan tó ní olówó ní dúkìá ò ní nǹkan kan mọ́ títìjú bá ti kúrò nú ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ àti kékeré yọ ìtìjú nú ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ àti ìyàwó ẹ̀ wọ́n fi wọn tọrọ owó káàkiri wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán bá ti ṣe fún yẹn bí ẹ̀mẹ́ta ni yóò ṣe mọ́ pé kí ló possible tó bá ti ẹja Saudi ẹ̀ ṣèlú rán dandan tó o bá wà stranded nílẹ̀ yóò lè lọ embassy yín wọ́n lè ràn ọ́ lọ́wọ́ wọ́n máa káàkiri bẹ́ẹ̀ Nàìjíríà náà wà bẹ́ẹ̀ dáadáa wọ́n wọṣọ àpọ́nlé wọ́n wọṣọ yìí ní weekend lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ bá wọn pàdé o lè wọṣọ ńláńlá bíbà pé ń bọ̀ látọ̀ ẹ mọ̀ kẹ́ ní àpọ́nlé kan lẹ́nu ìyọ́jẹ́ àbí kó suit kọ́ wa sọ fún mi pé sorry òun bọ̀ láti occasion kan ní àwọn kan ní wọ́n pàdé òun rọ́ọ̀bù òun gba fóònù òun gba ATM card òun ní kankan lọ òun wà stranded ní fẹ́ fi 10 naira lọ ní fẹ́ fi 20 naira 50 naira lọ 1000 above lẹ́fẹ̀ẹ́ ayé tara fún lówó ni ó dijọ́ tẹ bá tún tó bá pàdé ní àdúgbò mi ní weekend mi lẹ́tọ̀ pé aládùákú ọjọ́ sí i ni wọ́n ti sọ the profession láti máa fi jẹun ẹ má ní situation lọ́kẹ́ nìkan mọ́ o pé situation ló tì wọ́n débẹ̀ àwọn èèyàn tí condition wọn ò dáa tó bá wọn kódà tara àwọn ò pé tó bá wọn ń ṣiṣẹ́ agbára ẹ fi iṣẹ́ agbára kan lọ wò yóò lòun ò lè ṣe òun lòun máa lọ gbàrú òun lòun máa lọ ṣe mechanic ọlọ́mọdé graduate lòun micro graduate ni ọlọ́run tọrọ owó káàkiri pópó náà ẹ jẹ́ àfimọ́ bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ ó ṣe wá láǹfààní àwa tá a sọ àtẹ̀yìntẹ̀ gbọ́ ọlọ́mọfàyè ni wá láò gbogbo ẹni tí ń bá rí pọ́njú nínú jíjẹ mímu ọlọ́run bá wa dùn wọ́n nú ọlọ́run bá wa dùn wọ́n nú yìí tó ṣe fáwọn náà mẹ́jọ parẹ́ jí ó máa pọ̀ sí jí ó máa lékún sí kẹwa kí àwọn ọmọ wa kí àwọn aya wa kí àwọn òbí wa kẹwa tẹbí tará láyé tó bá dijọ́ àlùkìyámà náà járí kẹ jábá foríjìn rẹ̀ pàdé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.